ẹ̀yin tèmi 2025 kọ́ ló ń ṣàánú wa o bottle kan roll everywhere ni lára àwọn adopted son Pasuma ti jáde báyìí o ó ní Taye currency ò mọ̀rin kan o ó ní pé ó jí orin kan ní sọlọ́jà ó jí ni láti Benin Republic bàbá ẹ̀ tún ṣe débi pé ó wá fídíò yẹn jáde ó tún ní pé tó bá ṣọ̀ fún Taye currency kó má máa kọ star bíi bàbá wa sí mọ́ pé kò mọ̀rin kan pé òun mọ̀ òun máa díò pẹ̀lẹ́ kíní kan ẹ jọ̀ọ́ ẹ gbọ́ látẹnu bọ̀bọ̀ ẹ drop comment ẹ like and share kí lẹ feel. The greatest Pasuma fans Oganla family you see lórí ọ̀rọ̀ bá wa sí research òkè ń jẹ́ kí n sùn àṣírí Taye currency ti tú sí mi lọ́wọ́ ó ti tú sí wa lọ́wọ́ ẹni tó bá ti dìde against dáàdì mi yẹn Alhaji Wasiu Alabi Pasuma èmi gan lórí ẹ̀ mi ò ní sùn mi ní lóru lọ́sàn-án láàárọ̀ màá máa ṣèwádìí lórí ẹ̀ bá ṣe máa mú negativity ẹ̀ náà jáde àṣírí currency ti tú orin tó ń kọ slogan tó máa ń lo sọ́lọ́jà ẹ lọ òun kọ́ ló lórin yẹn o òun kọ́ ló ní lyrics yẹn òun kọ́ ló ní slogan yẹn àwọn Benin Republic lọ ní àṣírí ẹ̀ ti tú ó lọ mú orin olórin èèyàn tí ó wà pro west kò wà talented ẹ kọ́kọ́ wo fídíò yẹn náà kẹ́ understand bó ṣe kọ́kọ́ yẹn watch the video. sọ́lọ́jà yìí ẹ̀rọ sọ́lọ́jà ìkànkè àyùnfẹ́ bá bá fọ́ọ̀wọ́rẹ́ ìdàgbà ń ṣe gbogbo ìlú kan ń bì títì ẹlẹ́ẹ̀tì lọ. ó lè ṣe pàlẹ́mọ́ fún lọ ilé ọ̀gá wa ẹ̀rọ sọ́lọ́jà. Have you watched the video? Ó máa kọrin sọ́lọ́jà ẹ lọ sọ sí story òun kọ́ ló ní èmi náà ń wò ńgbà tó ti ń kọrin pé Taye currency is not pro west when we talk about pro westness kò ní when we talk about talent kò ní raw talent bí kò kọrin Karube kò kọrin K1 the ultimate kò kọrin Alhaji Wasiu Alabi Pasuma kò ní raw fresh talent tiẹ̀ kò lórin gangan tiẹ̀ tó kọ anthem Taye currency wo ló wà níta tó ń kọ kò sí anthem kankan àtìgbà tí ò ti lo style Alhaji Wasiu Alabi Pasuma àtìgbà yẹn ni ogun ẹ ti wọ mi ta ló ń gbọ́ mọ́ kò sí nǹkan tó ń lò èmi ti challenge ẹ pé tó bá ṣú ọ̀fun kó má lo ohun bá wà sí mọ́ tó bá mọ̀ pé òun sì mọ̀ pé òun ní talent kó má lo ohun bá wà sí mọ́ so sọ́lọ́jà tí gbogbo yín pariwo níbàdàn àti láwọn ibì kankan òun kọ́ ló ní o àwọn Benin Republic ló ní so kẹ́ mọ̀kọ́ tẹ̀ ń ṣe it is not Taye currency hold táwọn èèyàn gbọ́dọ̀ tó wá fẹ́ charge ẹ̀ sí court wọ́n máa ó ní nǹkan tó máa ń pè invasion of privacy àwọn yẹn ni ṣe understand intellectual property àwọn ẹni ẹlẹ́ni ni wọ́n tún lè charge ẹ̀ lórí yẹn fún ẹ̀rọmílẹ́tẹ̀ yìí tẹ̀ ká lọ́ọ̀ wọ́n tún máa charge ẹ̀ fún kí ló ń pè stealing of some copyright wọ́n tún máa charge ẹ̀ fún copyright òun kọ́ ló ní kíní àwọn Benin Republic ló ní yes mo rántí copyright ó jẹ́ nǹkan alẹ́ yóò wà pro west kò wà talented tí ò bá lo style bá wà sí kò lè jẹun tí ò bá lo west bá wà sí kò lè jẹun kò lè lo anywhere ẹ ti rí nsìn ṣẹgbà sí ẹ̀ ti tú sọ́lọ́jà orin àwọn Benin Republic ẹ̀dẹ̀ ń bá kọ́ ẹgbẹ́ lè yóò good kò ní talent ilé tí bá wà sí ṣí sí US yẹn ṣẹ́ tọkọ sí US lọ gbìyànjú ẹ̀ tó bá mọ̀ pé olówó lọ́wọ́ tó fẹ́ ṣí ọ́fíìsì lè ṣe ìmágídí lọ gbìyànjú ilé yẹn kó mọ bó ṣe ń rí kó padà wá bá mi ìwọ wàá sáré nígbà wá sí ti fàyín sí rìn ẹ lọ gbìyànjú èmi ní mo ní yàrá ń bẹ̀ yẹn o tó bá tó bẹ̀ jẹ́ àrí ẹ̀ mẹ́ níbi aṣọ ọmọ ilé yẹn jẹ́ ká kọ̀ rí atẹ́gùn ẹ̀ mẹ́ta currency wàá mọ̀ pf Oganla ẹni ṣó ní ẹ̀jà rẹ̀ tí ó wà pro west tó wà talented tó confirm lórí irọ́ lórí ṣíṣì kò ní kọ́ bọ̀.